ẹ káàbọ̀ padà sínú Ori-Ade. Àwọn eégún akéwì ló sì ń kéwì lọ lẹ́yìn tí wọ́n dájá nùtà àkọ́kọ́. Bàbá kábíyèsí Oníbà wọ́n ti wà ń kalẹ̀. Àwọn eégún ló dárin fún gbogbo àwọn olóyè tí ìlú Ìbà. Bákan náà àwọn olóyè láti Ìkọ̀tún, Ìgbẹ́sà, Ògbọ́n, ẹ̀rí bọ́yẹ túyáyá bọ́yẹ túyàyà. Oníbà ọba tó dáa ni Oníbà. Kábíyèsí àárín pẹ́. Gbogbo àwọn olóyè láti ìlú Ìbà, ọgbọ́n ọlọ́pẹ́bọ Oniba Ekun. Bàbá náà fẹsẹ̀ rájó. Kábíyèsí Oníbà kò ní sú yín ṣe o, ẹ ṣe pẹ́pẹ́ ń bẹ̀. Ẹ wèrò àwọn ìyàwó, àwọn olóyè àti gbogbo ọmọlé ẹ̀bọ́n yẹ pé bo Oníbà. Kábíyèsí Oniba Ekun, owó ni kábíyèsí ń há fún àwọn eégún alábala yìí. Bọ́n ṣe pọ̀ tó, eégún kan wàsó ní 50,000. Wàsó ni gbogbo eégún alábala tó wà ń bẹ̀. Gbogbo eégún Oníbà, gbogbo pátá wàsó ni. Owó ni àwọn eégún yìí náà fi ń jagbà yìí pé ẹ wo àwa eégún Oníbà. Eégún Oníbà, eégún tó ń gbádùn ni, wàsó ni. Ahmed Olódòdó Ismaila Òdòdó, àwọn ọmọọba elect ti jẹ́ Òdòdó. Àwọn náà wá, àwọn ló ń kí kábíyèsí Oniba Ekun yìí.
ọba elect Ìjẹ Òdòdó, ẹ káàbọ̀ sórí ètò yìí. ohun tó fà á dẹ́ fi rí tí àwọn bàbá wa yìí tí wọ́n ń bo imú wọn torí eruku ni. kábíyèsí ọlọ́tọ̀ Ògún àwò, bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. kábíyèsí Oníkọ̀tún, ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀. ọba elect Ìjẹ Òdòdó, àwọn ló ń kí kábíyèsí Oníkọ̀tún yìí. kábíyèsí Alákẹ̀sán, àwọn àti kábíyèsí Oníbà ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá, èṣù oníyàyé o. Olódòdó ló ń kí kábíyèsí ọlọ́tọ̀ yìí. àbábá ti ìlú Ifá. Ori-Ade o, eégún olókìkí ni Ori-Ade, eégún kábíyèsí Oníbà, òun ló jáde pẹ̀lú ìyá méjì tẹ́ ń wò yìí o. àbí gbogbo èèyàn ṣe ń fò mọ́ tó ń yọ̀ mọ́ ọkì káàbọ̀ Ori-Ade o. òun ló ń forí balẹ̀ níwájú ọlọ́pàá ti ìlú Bàyé. eégún bàbá táwà, eégún aláwàdà láti ìlú Ibà, òun náà gbẹ̀yìn, ó wà lẹ́yìn Ori-Ade bàbá táwà. àwọn ìyá àgbàjẹ̀ láti ìlú Ìgbẹ̀sà wọ́n ń yọ̀ mọ́ Ori-Ade, wọ́n kí káàbọ̀. Ori-Ade máa wọlẹ̀. bákan náà òun náà ń ju ìyà sí wọn, ó ń kí gbogbo wọn, ń forí balẹ̀, inú wọn ń dùn pé wọ́n fojú kan Ori-Ade lénìí. eégún ńlá tó tóbi tá à ń yídó fún, ọ̀kọ̀ọ̀kan àbìjà lẹ́rọ à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú. Ori-Ade, eégún lẹ̀ ń wò yìí, mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká. ẹ gbádùn fọ́nrán yìí dọ́ba. eégún Oníbà ni eégún ọba, ó kéré lójú, ó tóbi síkùn. bí àṣà àwọn olóyìnbó wọ́n á ní small body big engine. sákàrà lẹ́rí tí Ori-Ade ń jó lọ́wọ́ yìí, kò sílù tí ò lè jó, kò sírú eré tí ò lè ṣe. eré tẹ̀ tí ìfẹ́ rírí ẹ̀ẹ́rì wò ń bí lẹ́nu. ṣẹ́ wojó tí Ori-Ade ń jó.
lẹ́yìn tí Ori-Ade jó sákárà tán ó ti ń kí wọn ní ìkàlẹ̀ káàkiri. bàbá ọba Oniba Ekun àwọn náà náwó fún Ori-Ade lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá wa nọrẹ́bù tó ìṣó àràrùn bàbá ọba ti ìlú Ibà. wàásù ni bàbá bó tán ni. gbogbo àwọn ọba tó wà ń kalẹ̀ gbogbo wọn ló ná fún Ori-Ade. ṣe rí bí àwọn èèyàn ṣe ń ná fún Ori-Ade wọ́n mọ orú àrà tí Ori-Ade máa ń dà. olórí ẹkùn náwó. iwájú kábíyèsí Alákẹ̀sán Ori-Ade ti ń forí balẹ̀ yìí. bàbá náà ti gbó jáde àwọn náà ti ń ná fún Ori-Ade. iwájú ọlọ́tọ̀ ni Ori-Ade ti ń forí balẹ̀ yìí. owó abẹ́nú ni bàbá ti gbé sí mi lára. bàbá ti gbé sí Ori-Ade lára. ọlọ́tọ̀ ògún àwò. iwájú kábíyèsí Oníkọ̀tún ni Ori-Ade ti ń forí balẹ̀ báyìí. bàbá náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́tọ̀ ṣe ṣe. bàbá náà gbé owó àpò sí Ori-Ade lára. bákan náà iwájú ọba elect Ìjẹ́ Òdòdó ọba elect Abdul Ayinde Àkóyí ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀. wọ́n ní dùnú ló máa bá bọ̀ ò ní bá burú wálé bẹ́ẹ̀ ló ṣe máa rí. ẹ̀bọ́n ṣe ń fò fáyọ̀ pẹ̀lú Ori-Ade òun náà ń fò sókè bẹ́ẹ̀ nínú ẹ̀ ń dùn. eégún tí gbogbo ayé fẹ́ ni eégún Ori-Ade yìí wọ́n ṣe fẹ́ bàbá kábíyèsí Oniba Ekun bẹ́ẹ̀ náà ṣe fẹ́ eégún Ori-Ade yìí. Àbújẹ̀lílì Òdòdó àwọn ló ná fáwọn oníbàtà yìí. Àìdé Òdòdó ká má fìyà lọ Àìdé èèyàn tó fìyà lọ bàbá ẹ̀ ló fìyà lọ lóbi olú ìmùlẹ̀ dání ìmùlẹ̀ Oniba Ekun abẹ́rẹ́ ọjọ́ ọmọ sàgbà ológun òyìnbó pàtẹ́ ẹlẹ́kẹ̀ abẹ́rẹ́ ọjọ́ mi pàtẹ́ bọ́. ọba elect Ìjẹ́ Òdòdó àwọn ló náwó fún àwọn oníbàtà yìí. wọ́n ti náwó fún oníbàtà àkọ́kọ́ àwọn sọ̀rọ̀ oníbàtà kejì náà tún náwó fún lọ́wọ́. Ori-Ade ló tún yọ yẹ̀mẹ̀yẹ̀mẹ̀ yìí o. ó forí balẹ̀ wájú àwọn kábíyèsí. Ori-Ade ti ń gbé aṣọ lóníranran. Ìwọ náà kọ́ àná tí yóò lè lọ dání. Àjogún ijó
aṣọ àjọ̀dún kàríkàrí bàbá wọn. aṣọ míì Ori-Ade tún lọ gbé yìí eré ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí Ori-Ade eégún kábíyèsí Oniba Ekun. owó bẹ́ẹ̀lì lẹ́rìí tó ń gbé fún Ori-Ade yìí gbogbo ẹ̀yàn ọba aládé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ oníkọ̀ tí wọ́n máa gùn lóyè ọlọ́tọ̀ ti ìlú ọ̀tọ̀ Àwórì kábíyèsí Ògún àwò gbogbo ọba tó wà níkàlẹ̀ gbogbo ńlá kí o akí bàbá wa kábíyèsí Alákẹ̀sán ẹ̀kú palẹ̀mọ́ ọdún eégún o torí eégún kábíyèsí ló máa kásẹ̀ ọdún Egungun ti ìlú Akẹ̀sán yìí ńlẹ̀ kábíyèsí ẹ̀kú palẹ̀mọ́ àjọ máa péjú ṣe ni. kábíyèsí Oniba Ekun bàbá ló tún há búrẹ́dì yìí ara ní gbogbo tó bá ṣe ara ní búrẹ́dì ńláńlá gbàgbàgbàgbà ní kábíyèsí Oniba tún há fún gbogbo èèyàn yìí. bẹ́ẹ̀ ni Ori-Ade ló ń gbé aṣọ lóníranran aṣọ míì ló tún ń gbé bọ̀ yìí aṣọ pọ̀ eégún ọba ni. àkí ọmọọmọṣẹ́ àjànà ti orílẹ̀ Agége bákan náà atọ́kùn Lutas aláṣẹ Lutas ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ o. bàbá wa ayé mojúbà ọ̀n fún Ori-Ade ní ìkìlọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré ènìyàn ìmọ̀ràn àgbà ni ìmọ̀ràn àgbà ọ̀dẹ̀ ṣe kọ̀ láì gbọ́. aṣọ míì ni Ori-Ade tún gbé yìí tí wọ́n ya kábíyèsí Oniba Ekun sí onírúurú àrán pọ̀nlé alágẹmọ ajíparadà bí ọ̀gá ni Ori-Ade ṣé towó ni ṣé owó ni ò sí ni kábíyèsí Oniba Ekun náwó. ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Ori-Ade o. owó ẹgbẹ́ ìgbọ̀ngàn bá mi jẹ́ ẹgbẹ́dọ̀ fọ́ ìgbọ̀ngàn bá mi jẹ́ ẹgbẹ́dọ̀ fọ́ oníbàbá bá mi ò ẹgbẹ́dọ̀ kú láyé ìgbọ̀ngàn láyé sẹ́. Ori-Ade ní òun ló dárìn yìí
oníkòkò mo fi ṣe é gbọ́dọ̀ fọ́ oníbà bàbá mi é gbọ́dọ̀ kú kò ní kú oníbà yóò gbọ́dọ̀ lọ mọ́ wa lọ́wọ́ nílé Àwórì yìí pẹ̀lú ògo Ọlọ́run pípẹ́ lòun ṣe ń lé arọ́ Oniba Ekun ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ ẹ pẹ́ bí àgbà kan tó gbó títí tó fọmọ owó ṣòǹdè ọmọ owó jẹ títí ó jẹ bí abẹ́rẹ́ jẹ títí kábíyèsí Oniba ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ nínú àlàáfíà ara lẹ ti máa lo gbẹ̀mí gígùn yín a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀. aláṣẹ lutas ló ń kí kábíyèsí Oniba yìí baálé ọkọ ìlú ẹkọ àfìdíbalẹ̀ ń bẹ o Alhaji Jimoh Ọlọ́ládé baálé pápá àwédà ìró lórílẹ̀ Agége. àwọn eégún ló kí aláṣẹ lútàsí Abímbéṣú aṣọ lẹ́rí tí wọ́n ti lé sílẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì Ori-Ade aṣọ yìí máa pọ̀ jù. aṣọ míì ní Ori-Ade tún gbé yìí ẹ wo gbogbo orú aṣọ tí Ori-Ade ti gbé lénìí aláràǹbarà ni aṣọ olówó ńláńlá olówó ló ń ṣe é gùn kì í ṣe òòṣà tọmọ tálíkà ń sìn bí Ori-Ade ṣe ń gbé aṣọ bẹ́ẹ̀ ló ń wá síwájú àwọn ọba bẹ́ẹ̀ náà ń fún lówó béèlì kábíyèsí ẹ kú náwó gbogbo àwọn ọba aládé gbogbo wọn ló ń náwó tó wà ń kalẹ̀ ń bẹ̀ akíkábíyèsí Oṣolú Onírewe bàbá ẹ kú náwó. Ori-Ade ló ti ba búrúburú mọ́dọ̀ yìí. Àkàngbò àkàntọ́ àkànfọ́ pàwọ́ àkànfẹ́ ìkìjọ́bì Ori-Ade ló ti gun odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú gbogbo àwọn eégún akéwì tó wà ń bẹ̀. Ori-Ade wàá lọ́ọ̀rẹ́ wàá bọ̀ ọ̀rẹ́ ọkọ̀ níjà
aago bò kó má bọ̀ ẹni pé ọmọ bọ̀ ló ní délé mọ́ bàbá pọ̀pọ̀ nínú oṣù náà dọ́pọ̀ mi ta á dín gbèsè bàbá ti lọ síbi ìyọ̀fọ́ṣẹ̀ àtọmọ ọlọ́mọ pa Ori-Ade Oniba akọ́lẹ́dọ̀ yóò ìdí àná gbọ́ ọmọ ẹkùn tí ń rìn sẹ́yìn àwọn wọn nínú ọba tánà abapọ̀ ṣáìṣáì abapọ̀ yòókì lẹ́nu onílù ẹ̀yọ̀ ọ̀kọ́ ọmọlẹ́bí kárọ̀ yòó alani ayélujára ọlọ́run má jẹ́ lu olùdí láíláí ọjọ́ tí bẹ nílẹ̀ yìí ibà ajé tí bẹ nílẹ̀ yìí ibà adáhùnṣe tí bẹ nílẹ̀ yìí ibà wọlé tí bẹ nílẹ̀ yìí ibà ìbà fún aláṣẹkùn ẹjọ́ yẹwọ́ Ori-Ade o láàánú ni kò ní dọ̀ọ̀la mọ́bìnrin Ori-Ade òwò pè é wájú Ori-Ade òwò pè lẹ́yìn gbogbo bí ọmọ ilé ayé ọmọ mi ìtàkà òsì dànù àwọn onílé ń gbé sọ̀dù bí òṣèlú ọmọ tí yìí ti dọ̀yẹ̀ kú orí méjì yá. Egun aṣáde bò tánú jẹ́ egun ẹnu kẹlú ọba tiwa ọba ńlá ọba tí fọba ẹ̀jẹ̀ alágbàlá ẹgbẹ́ sí mi gbẹ̀yàn mi òhèlè ọ̀yá o àlùgbò mẹ́kùn níbà amọ̀kè lọ́wọ́ aláàgbẹ̀ tí ẹ̀ ń sinmi ariwo egun ṣe ní àlùgbò mẹ́kùn níbà kàtú kórì ní bàbá wa jẹ́ ó tẹ̀lé pé wọ́n bó mẹ́kùn níbà òhèlè ọ̀yá o àlùgbò ìlàjà wọ́n kọ́ bọ̀bọ̀ wọ́n kọ́ lẹ́gbẹ̀ẹ́. Sinmi ariwo ìwé ọ̀dàgbọ́ọ̀dì méjì ọ̀dàgbọ́ọ̀dì méjì ọ̀rọ̀ ògbọ́gbọ́ ayé ògbẹ́dìdì òṣòlé wọ́n gbé ètò òkú mọ́ ọ̀dọ̀ kẹrìbìtì ẹlọ́bìnrin ògbọ́gbọ́ àti ayé wọ́n gbé ètò òkú mọ́ ọ̀dọ̀ kẹrìbìtì ẹlọ́bìnrin ògbọ́. Ori-Ade ọ̀kú ìjẹ́ lè gbọ́ àmẹ́kùn ní káàbọ̀ òkè. ọ̀kú. Ori-Ade kò mà nílẹ̀ yẹn ṣe ti ẹ̀ o Oniba ẹni pé ó máa ṣe o kò mà nílẹ̀ yẹn ṣe ti ẹ̀ o ẹni pé ó máa ṣe o kò nílẹ̀ yẹn ṣe ti ẹ̀ ẹni bá pé kó máa ṣe o kò nílẹ̀ yẹn ṣe ti ẹ̀. Lẹ́nu ẹ̀bí àrùgbò. Ẹgbẹ́ inú bíbí mi ò fi sẹ́nu rú ẹ èlò fùfú mi ò fi ẹ̀hàn èmi dorí adé tí a wà òun mo fi sẹ́nu rán mo fọ̀rọ̀ mi lọ ẹ̀dùn kọ́kọ́ níjọba olóòkó ìbílẹ̀ bọ́ọ̀lù níjọba bọ́ọ̀lù tìbí dọ̀gbà ní sàmáfù. Ṣe ló máa ṣe Ori-Ade bàbá jàtọ̀ ní fọ́nà bá wí. Bí Ori-Ade ṣe wà lórí odó bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá ń náwó fún ọba elect tí ìjẹ́ òdòdó àwọn náà tún náwó fún Ori-Ade lọ́wọ́lọ́wọ́ báyìí olódòdó Ìkòyí ẹ̀ṣọ́ ogun bírọ̀ ẹkú náwó. Ori-Ade tù ábìwà pẹ̀lẹ́ òun ló fi ṣe ẹ̀rọ torí pàdé olóko ní ìjọba ọdún oko ẹ̀wọ̀n bọ́ọ̀dù ní ìjọba bọ́ọ̀dù tí fi tọ̀pẹ̀ nígbàjọ́ ṣàánú àfọmọ́ ọmọ aráyé wá ṣàánú ẹ ibẹ̀ mo ṣẹnu kọ́tọ̀ o lórí àwọn bá sí nánu aṣáàdìbọ̀ tánú jẹ́ má fẹ́ jọ́ sùn mọ́ ọkọ̀ tó bá wọ̀ wí o olè ọyẹ má fẹ́ jọ́ sùn mọ́ ọkọ̀ tó bá wọ̀ wí ẹni tó yẹ kó gbọ́ gbogbo wọn ti gbọ́ lẹ́yìn àpọ́nlé ẹ̀bùkù lóko má fẹ́ jọ́ sùn mọ́ ọkọ̀ tó bá wọ̀ wí. Mo wá sẹ́nu kọ́tọ̀ náà ó
Ori-Ade eégún ni ẹ o, ẹ wo orin tó dá kó tó bọ́lẹ̀ lẹ́yìn ewì lóníranran pẹ̀lú òun àti àwọn eégún akéwì tó wà ń bẹ̀. Ó ní alákẹ̀sán oníbà èṣù bí èèyàn, èèyàn bí èṣù kò ní yà yín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí, èṣù ò ní yà yín lágbára Ọlọ́run. Alákẹ̀sán àti kábíyèsí Oniba Ekun, èṣù ò ní yà yín. Ẹ bí àwọn ọmọlé, àwọn ìyàwó lé Oniba Ekun ẹ bọ́ ṣe ń fò fáyọ̀ tó ń dunnú pẹ̀lú Ori-Ade. Eégún tí gbogbo ayé fẹ́ ni ó wà níwájú kábíyèsí Oniba Ekun. Wọ́n ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, òde tó ń lọ yìí bàbá ní àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu. Wọ́n ní àtẹ̀bọ̀ lẹ́sẹ̀ ń tẹ̀nà, ọlẹ́ni bá ní o má bọ̀ lónìí délé bá bóyí tọ̀hún bá gbépo lélẹ́ á sunlé, bó pọn mi tà á dí gbèsè, bó bá lọ síbi tó fọṣẹ á tún tẹ̀ hàn lọ́mọ pa lọ́hùn. Ori-Ade ló ti ń yíṣọ yìí o. Ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí, ẹ̀rí àrà tẹ́ ẹ̀ tí ì rírí, torí eégún Ori-Ade yìí tó bá ń ṣeré gbogbo ìgbà ló tún máa mú àrà míì dé láti fi ṣeré. Àrà oríṣiríṣi ló máa tún fi yíṣọ tèní. Ẹ̀yin ẹ ṣáfìdí kalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ gbádùn Ori-Ade dáadáa lénìí. Ori-Ade ṣe ń yíṣọ ní mẹ́sàn-án ní mẹ́wàá, bẹ́ẹ̀ làwọn èèyàn ń pariwo tó, bẹ́ẹ̀ lórí ń lọ látẹnu àwọn ìyá àgbà ọ̀jẹ̀, àtórí ìkìlọ̀ àtórí ìwúrí, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń lọ ló ń dùn ràn yìn. Èní yẹ kábíyèsí Oniba alákẹ̀sán ó yẹ yín. Ìlú Akẹ̀sán dùn, Akẹ̀sán gbàlejò lénìí ó kọjá sísọ. Aṣọ mi ni Ori-Ade tún ti gbé báyìí. Wájú àwọn kábíyèsí ló ti wá ń faṣọ ìdára. Ó pọ̀, Ori-Ade ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
Ori-Ade ìwọ ló yẹ kán fún ní world best champion Egun Oniba Ekun. Kábíyèsí Oniba ní ẹ sún mẹ́yìn ẹ fẹ́ gún mi láyé ẹjọ́ ṣeré ẹjọ́ ṣe bó ṣe hùn eégún ọba ni ọba ló nílùú ọba ló ń pàṣẹ. ẹ wo àrà tí Ori-Ade tún fi ń yí aṣọ eléyìí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan mo lóríṣiríṣi àrà Ori-Ade máa fi yí aṣọ lénìí ẹ sì máa rí àrà míì tẹ́ ẹ̀ tí ì rí lọ́wọ́ ẹ̀ rí ṣé ẹ tún rí bó ṣe yé léyìí ọba ẹlẹ́tì jẹ́ òdòdó gan pàtẹ́wọ́ fún ẹ rí bó ṣe ń yí á bẹ̀rẹ̀ á wá kó láti wájú á yípo olóbìrípo ni ẹ wo bó ṣe yí bó ṣe ń yíṣọ yìí pa kábíyèsí Oniba òun náà dúró tì gbágbágbá Ahmed olódòdó òun náà dúró tì aga láti ìlú Ìgbẹ̀sà òun náà fẹ̀yìn ẹ̀ lẹ̀ aṣọ mi lẹ́rí tó tún gbé yìí ẹ wo bó ṣe ṣe ṣàdébóyè gbáṣọ yìí ó sọ síwájú ó tún fà sẹ́yìn pẹ̀lú ẹ̀ làjúlẹ̀ ẹ máa wo ẹ wo bí Ori-Ade ṣe yí aṣọ yìí ṣé mo sọ fún yín pé àwọn àrà tẹ́ ẹ̀ tí ì rí lọ́wọ́ ẹ̀rí ẹ̀ rí lé níṣẹ́ tún rí ṣé ti rí lè rí àti ẹ̀ tí ì rírú eléyìí eégún kan rí àrà míì ni Ori-Ade tún gbédé tó fi yíṣọ lénìí eégún kábíyèsí Oniba Ekun ṣé ẹ mọ̀ pé àrà kì í tán nílé alára àrà oríṣiríṣi lẹ́rí tí eégún Ori-Ade yìí fi ń yí aṣọ lénìí. ẹ wo bó ṣe ń yí àwọn aṣọ yẹn Oniba ní ẹ má sún mọ́ eégún ìṣe èmi ni mo mọ eégún mi tí mo mú wá sóde ẹ má sún mọ́ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ jẹ́ kó ṣeré ẹ jẹ́ kó ṣe bó ṣe wù ú tóògùn ẹni bá dáni lójú a máa fi ń gbárí ni eégún Oniba yóò dá Oniba lójú púpọ̀ kì í ṣe eégún tó máa ní ẹ bò lọ́tún ẹ bò lósì rárá Ori-Ade kọjá bẹ́ẹ̀ ẹ wo àwọn àrà tó fi ń gbé aṣọ gbogbo àwọn ọ̀dọ́ náà ń fò fáyọ̀ torí eré tí Ori-Ade ṣe kò sẹ́ni tí ò wú lórí ó wú ọba lórí bákan náà ó wú gbogbo òjòyè gbogbo baálẹ̀ ọ̀tọ̀kùlùlù àtọ̀dọ́ àtèwé àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin lérí Ori-Ade yìí ló wú lórí púpọ̀ ẹwàrà tó fi yẹn ẹlẹ́yìn ni
agbẹ̀bùn ó ti ń gbẹ̀bùn ìṣepá ẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ̀bùn bó ṣe yíṣọ iná ló ń gbẹ̀bùn owó ń rọ̀jò. ẹ wo orú eléyìí wọ́n pèsè fún ni at your mark set go ẹ wòran ẹ bó ṣe yí aṣọ yẹn ṣé mo sọ fún yín pé àwọn àrà tẹ́ ẹ̀ rí rí ẹ máa rí lé níṣẹ́ tí ń rí ara àrà tí mo sọ lẹ tí ń wò yìí o. Ori-Ade ló tún ti fa aṣọ ló tún ti ń wọ̀ bọ̀ yìí. ó ní ó ṣeé ṣe kẹ́ ẹ má rí àrà tí mo fi ṣọ tán pèsè fún mi lẹ́ẹ̀kan ó fẹ́ túnṣe. òun ló túnṣe tẹ́ ẹ rí ṣé ẹ ti rí. Ori-Ade egun tó tóbi tá à ń yídó fún ṣé mo sọ bẹ́ẹ̀ mo ní small body big engine ní Ori-Ade ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ó kéré lójú ó tóbi síkùn ó tún ti wà lórí ìjókòó ó ti ń paṣọ yẹn pọ̀ látẹ̀yìn ẹ jẹ́ ká tún wo àrà tó fẹ́ fi eléyìí náà dá ọgbẹ́rì ọmọ báwo ṣòro ṣe Ori-Ade ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ ló fi gbé aṣọ eléyìí láti ẹ̀yìn ẹ wo irú àwọn àrà báyìí àwọn àrà tá àti rí kéégún fi yíṣọ rí òun ni Ori-Ade ló fi yí àwọn aṣọ lénìí òun ló tún ṣe yìí o tó bá dára kan á tún ṣe lẹ́lẹ́kejì ṣé ẹ ti rí ó fẹsẹ̀ gbé lórí ìdùbúlẹ̀ ó yí sójú látẹ̀yìn ó tún yí sẹ́sọ̀ látẹ̀yìn Ori-Ade ó yẹ kó o gbafẹ́ ó yẹ kó o gbafẹ́ kíní tó dàbí blanket tó kéré jọjọ òun náà tún tẹ́ sílẹ̀ fún Ori-Ade yìí ẹja wàrà tó tún fẹ́ fi eléyìí dá o. kíní ìlérí tó ti sọmasọ́ọ̀tì tó fi gbé yìí ló fi gbé láti ilẹ̀ pẹ̀lú kìtì. Ori-Ade eégún ńlá tó tóbi tá à ń yídó fún ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ̀ à ń lé bọ̀ lẹ́yìn Ori-Ade ńlára wájú kíní tá a pè ní bùlákẹ́ẹ̀tì ilẹ̀ rí tó ti fi ń dára tó ń yí ní mẹ́sàn-án ní mẹ́wàá yìí o ẹ bó ṣe ń yí ṣe rí pé eégún yìí eégún ńlá ni àbá òya ìmọ̀ hàn pẹ̀lú aṣọ bùlákẹ́ẹ̀tì kékeré tó ń yí yìí eégún ni ẹ bàbá kábíyèsí oníkọ̀tún náà dìde pé Ori-Ade ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ onígàrétà ni Ori-Ade tún dà báyìí ẹ wo àrà tí Ori-Ade ń dá eégún kábíyèsí Oniba Ekun.
owó ni wọ́n ná fún Ori-Ade yìí pẹ̀lú iná tó dà yìí. Ori-Ade àrá pọ̀ lọ́wọ́ eégún yìí. Olórí Ekun náwó, olórí Àbíkẹ́, ìyá wa olórí Àìṣà, gbogbo yín Ekun náwó, àkó àṣeyẹ ìní o. Sọjẹ kó máa bọ̀ o, irun rẹ̀ ò sọjẹ. Ori-Ade ti fò ó sọma ó di alábala. Oniba Ekun ó kú ewu, Alákẹ̀sán ẹ kú ewu, Oníkọ̀tún ẹ kú ewu, Ọlọ́tọ̀ ẹ kú ewu, Oṣólú Onírèwé ẹ kú ewu, gbogbo ọba aládé ládé ń kalẹ̀ ẹ kú ewu ti kábíyèsí Oniba Ekun. Bàbá ọba Dr. Sulaiman Adesina Raji, Oniba Ekun ẹ ti ṣe eléyìí ẹ tún ṣe mí. Gbogbo àwọn ọmọ Oniba Ekun ni bàbá kó owó fún pé ó yá ẹ máa ná f'Ori-Ade. Ṣé mọ̀ pé òòṣà tá bá ń bọ tá bá ń ti ọmọdé sẹ́yìn àfẹ́ kó òòṣà yẹn parẹ́ ni. Oniba ti fi ń kọ́ àwọn ọmọ wọn pé a máa ń náwó ni, téèyàn bá lówó èèyàn máa ń náwó ni bàbá ṣe kó fáwọn ọmọ pé ó yá ẹ máa ná, kì í ṣe ká lówó ká máa kó pamọ́ pé à níná iná ò tọ́wó ká dẹ̀ náwó kò ní kówó tán. Bí bàbá Oniba wọ́n ṣe tẹpá mọ́ṣẹ́ láti ìgbà èwe kí bàbá tó jẹ ọba, bàbá ti ní business tó pọ̀. Bàbá ò dúró, iná ò tọ́wó, bàbá àròkiri ò tọ́ gbèsè. Ẹ kú ìnáwó ọdún eégún, ẹ ti ṣe ọdún eléyìí ẹ tún ṣe míì. Èyí tẹ́ wá ṣe nílùú Akẹ̀sán lénìí Ọlọ́run ò ní fi ṣe àṣemọ́. Àárín ẹ̀yin àti kábíyèsí Alákẹ̀sán kò ní bàjẹ́. Àárín ẹ̀yin àti gbogbo ọba nílẹ̀ Àwórì kò ní bàjẹ́. Àárín ẹ̀yin àti àwọn ọba nílẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi kò ní bàjẹ́. Kábíyèsí ẹ ti ń gbayì báyìí, ẹ ti ń mọ̀ ṣe, àìní mọ̀ ṣe mọ́ kò ní tọ́ sí yín. Ẹ máa ṣe nígbà ń bẹ̀ kábíyèsí. Ẹ kú ìnáwó. Oníṣàngó ló jáde yìí, Olúkòso Arẹ̀kújayé, Olúkòso ló jókòó sí orí òfurufú yìí. Òun náà ń dára ṣẹ́rí, òun ló kaṣọ ní ẹ̀wò ọ ní èmi ká mi awọ̀ ló má béèrè pẹ̀kù níwà àbí kò béèrè pẹ̀kù. Ìjókòó l'Àwórì ń pè bẹ́ẹ̀ àbẹ́rẹ́ àpótí ń bẹ̀, kò béèrè àpótí. Òun ló jókòó tó tún jó lórí ìjókòó yìí. Àrà ń bẹ nílẹ̀ Àwórì. Ṣé mo sọ nínú fọ́nrán kan ọmọ l'Àwórì ló léégún? Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Lóòótọ́ Ọ̀yọ́ ni eégún ti ṣẹ̀ wá, ṣùgbọ́n Àwórì ti gbà á. Èlú tó lè ṣe eégún t'Àwórì ò sí, mo fọwọ́ ẹ̀ sọ̀yà bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọba aládé tẹ́ wá síbi eré Ori-Ade ti Oniba yìí, gbogbo yín l'Oniba ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé ẹ kú àgbọ́dìde. Kábíyèsí ọsọlọ ẹ kú àgbọ́dìde kábíyèsí. Kábíyèsí eléwù ọmọ èṣù léwù, èṣù pàtẹ ọjà ó yọ àdáda ní ó kú bá bá ẹni tó fẹ́ bá náà. Kábíyèsí
ẹ kú àgbọ́dìde o. Lẹ́yìn tí Ori-Ade ṣeré tán tó di alábala tí oníṣàngó jáde, àwọn ẹkùn idán jáde lóníranran. Kábíyèsí Oniba Ekun ni wọ́n ti wọ inú mọ́tò yìí láti lè máa lọ. Kábíyèsí, èyí tẹ́ wá ṣe ní Àkẹ̀sán lénìí, Ọlọ́run ní fi ṣàṣemọ́ o. Níwòye ẹ̀mí àárín yín bá o. Ìpàdé tún di nínú fọ́nrán míì níbi tí eégún kábíyèsí Alákẹ̀sán tó ti máa ṣeré fún wa. Ire o.